Ọlọ́run wá ń bi màláíkà tí ń pààyàn wípé látijọ́ tí mo ti ní ọmọ pààyàn títí dòní sọ ọpẹ nìkan rí tínú rẹ tọrẹ sọ rẹ́rìn rí ní tìtorí ikú ọ̀fẹ́ pààyàn. Wọ́n ní màláíkà ní Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹni pa òun jọ kan tóun fẹ́ pa ẹnìkan tó ní kóun lè pa. Ọlọ́run ní kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà ó ní bẹ́ẹ̀ ni nígbà tóun débi tóun ó ti pa òun wá bá níwájú bàbá tí ń so bàtà àwọn tí wọ́n máa ń so bàtà ẹ ṣeun ó nígbà tóun wá bá níwájú rẹ̀ òun wá bá ti ń sọ fún ẹni tí ń ṣe bàtà wípé bàtà tí mo ní wọ́n bá ń ṣe yìí jẹ́ kí tẹ́lẹ̀ rẹ̀ ó kí dáadáa kó nípọn dáadáa torí mo fẹ́ kí n lò láàrin ọdún kan kọ́ mọ́ tètè gbó ó ní sọ bẹ́ẹ̀ fún lọ́wọ́ lòun dọ́dọ̀ rẹ̀ lẹ́ni wá pa òun wípé ẹni tí wọn ò ní ṣe bàtà yìí lójú rẹ̀ dépò tí bàtà tí ó lò dépò tí ó wàá gbó òun ní sọ fún wọn wípé ọdún kan Ọlọ́run èyí tọ́pọ̀ àwọn lẹ́rìn nù Ọlọ́run ní ọ̀dà. Ọjọ́ tí mo ti tún ní ọmọ pààyàn ṣé ọlọ́pẹ́ nìkan rí tọ́pọ̀ lẹ́kún ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ní Ọlọ́run ní ta ni ó ní obìnrin kan ó wà nínú pápá desert òun nìkan ní sẹ́rìn àjò obìnrin náà wá lóyún ó wà nínú oyún kò sì sẹ́nì kankan pẹ̀lú rẹ̀ ìrọbí wá bá nínú pápá tí ò sẹ́nì kankan bẹ́ẹ̀ ó wá rọbí kalẹ̀ ó bí ọmọ ẹni kalẹ̀ ìwọ Ọlọ́run ní kóun lè pààyà ó níjọ́ ńgbà tóun débẹ̀ tóun rí i pé ìyá tó bímọ ni ọmọ tí wọ́n bí ni kò sí ẹnì kankan bẹ́ẹ̀ njọ́ náà òun wá wo yìí pé tóun bá pààyà yìí ta ni ó tẹ́ kí ọmọ yìí ó lóun bu ẹ malakule mo ti ní òun bu ẹkún Ọlọ́run ó di mélòó méjì ẹlẹ́ẹ̀kẹta ó wà ní òun bí ọ léèrè Ọlọ́run tún bí màláíkà léèrè pé njọ́ tó ti ń lè pààyàn sọ pa ẹnìkan rí tínú rẹ̀ bàjẹ́ ó sunkún o àmánú rẹ̀ bàjẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó lọ sọ fún Ọlọ́run pé kóun ó lọ lè pa ẹnìkan òun wá débẹ̀ kóun ó tó wọnú ilé òǹtọ̀hún ìmálẹ̀ bo òun dàrú ìmálẹ̀ ṣèkínni ó bo òun dàrú wọn á wò pé èèyàn ló sin lọ́hún débi tí ìmálẹ̀ bo òun màláíkà dàrú ìgbà tó wọn wọnú ilé ibi tí òun ó ti pọ́ńtọ̀hún òun bá pé arúgbó ni ó ti lo ọdún tó kọjá 100 ọdún láyé òun tún wá bá kìkìdá àmọ́lẹ̀ lòun gangan fún ara rẹ̀ lòun wá wò pé irú ẹni yìí lòun fẹ́ mú kó lérí lẹ̀ níjọ́ òun nínú òun bàjẹ́ Ọlọ́run wá sọ fún wípé jẹ́ ń sọ ní tí ń bẹ́ẹ̀ sórí ìyá tó bí ọmọ kalẹ̀ ń jọ́ sí tí mo ní olè pàyà hùn tọmọ yẹn wá wà lóhun nìkan tí ọ̀sẹ́ nìkan kan hùn Allah ọmọ ẹni ni mo take care fún ara mi Allah títí ọmọ òun lọ́wọ́ dàgbà tó darúgbó Allah tó fẹ́ lọ lè patímọ̀lẹ́ rẹ̀ bu ọ̀hún. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọ́rọkẹ́tìkẹ́ fún Nabi Muhammad sallallahu alaihi wasallam ike Allahu azza wa jal. Atọ́rẹ́lẹ́ gẹ́tẹ́ rẹ̀ kuma bá Nabi Muhammad kuma bá wọn rálẹ̀ rẹ̀ kó sì ma bá wọn sahaba rẹ̀. Ẹyọ ma yawa nínú Islam lórí sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam akirawa igba salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa sọ, barakallahu fikum, ìpinnu dára tẹ̀lé ṣe fún wa. Onípa àwọn ọ̀rọ̀ lórí bí èyí tá ń sọ tá fi ń ṣàlàyé ẹ̀sìn lọ́wọ́ ẹ̀dá yìí ẹ má ṣàmúbá wa tànká kí àǹfààní rẹ̀ kó lè kálé kó sì lè ka oko. Naam, ó gbọ́dá gbọ́rọ̀ tí àfá yìí sọ. Oye, so àfá Adam Thani àbí so ó gbọ́dá gbọ́n tí wọ́n sọ nípa Malakul Maut so àti hikaya yọ tí bàbá náà tí wọ́n ṣe kíni tí wọ́n pa. So àwọn Sufi wallahi hum kama qala as-Suyuti bí Suyuti ṣe sọ gangan ni wọ́n ṣe rí kálọ̀bẹ̀ lámọ́ ṣàkẹ́. So Suyuti nínú alfiya rẹ̀ ń sọ̀rọ̀ nípa ìmọ̀dádà parọ́mà Nabi sallam gbà tó débi ìmọ̀dádà parọ́mà Nabi sallam lórúkọ ìgbègbà wọ́rọ̀ wa. Kí ni al-Imamu Suyuti sọ? Ó ní awwaluhum sufiyyatun qad wada'u muhtasibina al-ajra fima yadda'un. So ipe àkọ́kọ́ àwọn ẹni tó yá sí wípé wọ́n gbajúmọ̀ níbi ìmọ̀dádà parọ́mà Nabi sallam ọ̀nà làwọn Sufi. Oye, so dẹ̀wọ́n tún wá máa retí kí wọ́n gba ẹ̀san níbi tí wọ́n sọ tí wọ́n fi parọ́ mọ́ Nábì lórúkọ ẹ̀sìn wọ́n tún máa retí ẹ̀san mẹ́. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ ní ìsinyìí àwọn èèyàn tí wọ́n wò wọ́n pọ̀ gidigidi gan nífà ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì yìn wọ́n lórí rẹ̀ àmọ́ wallahi dáadáa parọ́ mọ́ Nábì sallallahu nítorí bóò ni ọ̀dọ̀ ta ni bàbá yìí fẹ́ sọ wípé chéènì táwọn ń sọ yìí tí ń bọ̀ wá gbé bá ṣọ́dọ̀ Ànábì sallallahu wọ́n fẹ́ fi ti sí. So gbé bá ṣọ́dọ̀ Ànábì sallallahu wọ́n fẹ́ fi ti sí. So ìtàn yìí ìtàn rọ́ ni kò ṣẹlẹ̀ rárá àti rárá kò wáyé. Ó yé báyìí kò síbi kankan tó ti ṣẹlẹ̀ Ànábì ò pa ìtàn yìí fún wa
ẹ lè rí nínú kankan nínú àwọn tírà hadith lórílẹ̀ ayé la sahih al-Bukhari wala sahih Muslim wala sunan Abi Dawud wala sunan Nasa'i wala sunan Tirmidhi wala sunan Ibn Majah wala ghayrahum min al-kutub al-hadithiyya. So ẹ lè rí nínú kankan nínú àwọn tírà hadith. Irọ́ ni táwọn Sufi kan máa ń pa láti fi já sí wípé kí orí àwọn tí wọ́n ń gbọ́ wọn kó lè táṣì, bẹ́ẹ̀ dẹ̀ ni kí àwọn ẹni tí wọ́n ń gbọ́ wọn kí wọ́n lè feel like wáàsí rèé. So àmọ́ kò nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa parọ́ láti fi ṣe kíni, àbí kéèyàn máa mú ìtàn irọ́ wá tí ò nídìí tí ò sì lẹ́sẹ̀ ńlẹ̀ kéèyàn tó lè ṣe kíni, kéèyàn tó lè jẹ́ kí wáàsí wọ etí èèyàn. Màláíkà ikú ó fẹ́ lọ gbẹ̀mí ẹnìkan, Ọlọ́run wá béèrè lọ́wọ́ rẹ̀ pé so ṣé inú ẹ̀ bàjẹ́ rí àbí inú ẹ̀ dùn rí àbí kíní kan. Irọ́ ni. Annabi sallallahu alaihi wasallam nínú hadith tó lálàáfíà, Annabi sallallahu sọ wípé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar. Ẹni bá máa fojúlẹ̀ tó parọ́ mọ́ Annabi sallallahu alaihi wasallam, kí ló yàn bẹ́ẹ̀? Kó yá ṣètò àga rẹ̀ àti ìjókòó rẹ̀ tí ó fi jókòó nínú náà. Àbíkẹ́ kó yá tètè mú ààyè rẹ̀ tí ó jókòó nínú iná. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ìtàn irọ́. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ìtàn tí ò fìdí múlẹ̀. Àwọn ìtàn tí ò lálàáfíà, tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ẹ jẹ́ ká ṣọ́ra fún. Àwọn hadith rẹ̀ tí ń sọ̀rọ̀ nípa kú, tí ń sọ̀rọ̀ nípa màláíkà kú tó pọ̀ jantirẹrẹ tí ó lálàáfíà. So ma bayna sahihin wa hasan. So ààrí lẹ́yìn mú àwọn ìtàn tó yá sí pé àti ẹ̀lẹ́ trace ẹ̀ lọ síbi kankan nínú àwọn tírà hadisi òun láwà máa mú fáwọn èèyàn láti máa sọ fáwọn èèyàn pé báyìí. Àbí Allah bẹ̀rẹ̀ dà kó jọ kó dákun kó wọ́n ṣàbá wa fi ẹsẹ̀ àwọn èèyàn wa, kó wọ́n ṣàbá wa fẹsẹ̀ wọn lórí òdodo, bẹ́ẹ̀ dẹ̀ ni kó bá wa tọ́ wọn sọ́nà. Naam.